ọgbẹ́ ẹ̀yin tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ tó ń lọ ẹ ti jù bá yẹn lọ ẹ dákun àní mi ò lésì tí ń fẹ́ nìkankan ọba mi ń bá mi fẹ́ fún ẹni tẹ́ ń bú yẹn òkèlè ń wò ẹ̀ wò sàlẹ̀ èmi ni mo lọ sílùú Ìlọrin tí mo ní tírípù kan yìí tó lè jọ náà tó ní tòní kò tán bẹ́ẹ̀ wọ́n fẹ́ stage comeback ni àdẹ̀ní gbà ilẹ̀ Yorùbá ti lálàáfíà ní traditionalist ẹ̀ṣẹ̀ tó ga jù tí mo ṣẹ̀ wọ́n ni pé mo ń wá àlàáfíà nílẹ̀ Yorùbá olóyè ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ náà tí wọ́n bá rí ẹnìkan arákùnrin tí mo ń wí tó bá fẹ́ bà yé ẹnìkan jẹ́ àwa wẹ́ nìkan tó ti ṣe tó burú táwọn èèyàn ń ṣépè fún lọ́wọ́lọ́wọ́ àwa drag ń tọ̀ ń lọ bá káyọ̀ lè máa ṣépè fún wọn pọ̀ irú ẹ̀ lọmọ tó pààyàn nílọrin wọ́n fẹ́ drag ní lọ wọ kéèsì ọmọ tó pààyàn ńlọrin pẹ̀lú pé ẹlẹ́bọ ní gbogbo ariwo yẹn àmọ́ àníyàn mi ó gbà mí sílẹ̀ trust táwọn èèyàn ti ní nínú mi pé àlàáfíà ni mo mọ̀ wá láyé ó gbà mí sílẹ̀ mi ò lọ́rọ̀ tí ń sọ lórí ẹ̀ jù bẹ́ẹ̀ mímọ́ ní akéwùgbà góòdù ọmọ akéwùgbẹ̀rú òjò ní kí sẹ̀kẹ̀rẹ̀ dẹ̀ tí wọ́n bá ń kì mí pé ọmọ òjò pa sẹ̀kẹ̀rẹ̀ mọ́ dẹ̀ kò sí òjò tó lè rọ̀ kò lè dẹ̀ sẹ̀kẹ̀rẹ̀ ibi mo dúró sí àlàáfíà ilẹ̀ Yorùbá mi ò compromise ẹ̀ àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá ìbàjẹ́ tẹ́lẹ̀ pọ́ọ̀dì báyìí kàn máa ṣe kiri àní bára wájà Muslim ẹlẹ́sìn Christianity ẹlẹ́sìn traditionalist Yorùbá jọ ni wá àní jẹ̀sìn pọ̀ ni ó kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí tí mò ń pariwo yẹn náà fi ń pariwo pé ẹ̀rí pé tẹ́ bá ti dọ̀rọ̀ àwọn traditionalist ìmọ̀ support àwọn traditionalist wallahi mi support wọn láyé justice ni mo ṣe bọ́rọ̀ bá ṣe wá ni mo ṣe tẹ̀lé níjọ́ mo dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ lè rí nǹkan kan tí mo sọ tẹ́ sọ pé ọ̀sẹ̀ lẹ́yìn ó dẹ̀ fail torí common sense ni mo fi ń sọ̀rọ̀ wisdom ni mo fi ń sọ̀rọ̀ aya Quran ni mo fi ń sọ̀rọ̀ kò lè fail tọrọ tòótọ́ ni Ọlọ́run tó dá mùsùlùmí ló dá christianity òun ló dá traditionalist Ọlọ́run kápá kó má dá wọn pẹ́ẹ́pẹ́ wáyé kó jẹ́ pàwọn mùsùlùmí nìkan ni nígbà Ọlọ́run ti dá wọn wáyé tèmi ti jẹ́ tí ń sọ pé kánkó láyé àjọ gbáyé lálàáfíà ni àjọ máa bẹ ni àjọ máa wọ́nà bílẹ̀ Yorùbá ọ̀sẹ̀ progress ni ìyẹn ni ọ̀rọ̀ tí wọ́n dá majority sí tí wọn ò gbọdọ̀ rí mi lójú èpè ni èébú ni irọ́ pípamọ́ ni kò ní túmọ̀ kankan ẹ̀yin ọkùnrin ayé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ fóbìnrin tó bá jàǹbá yín ẹ má bá yé ẹ̀jẹ̀ ẹ má bá yé ẹ̀jẹ̀ kẹfà lọ́lọ́ lọ́wọ́ pé gbogbo ohun tí mo ṣe fún ọ mo yọ̀dá rẹ fọlọ́n ọlọ́wọ́ dà ó ti tó ọjọ́ kan bọ̀ tẹ́ pàdé tí conscience ò ní jọ́ gbádùn ó ṣeé ṣe kó jẹ́ pé next oríire tiẹ̀ lọ́lọ́wọ́ gbé fún ọ. ẹ̀yin ọkùnrin ayé ẹ̀yin obìnrin ayé tẹ́ ẹ bá ràn yàn lọ́wọ́ nínú ayé ẹ má ròyìn pé tẹ́ ẹ bá báyé rẹ̀ jẹ́ ń tàn wọ́n lè ga. kádàrá aláwo ó ṣòro láti yí kádàrá ó ṣòro jọjọ ibi àpẹẹrù máa dé kò ní ṣàìdé bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fálábòsí o kó lọ ṣọ́ra. ẹ kìlọ̀ fálábòsí kó lọ ṣọ́ra. ẹ kìlọ̀ fálábòsí kó lọ ṣọ́ra. ibi àpẹẹrù máa dé kò ní ṣàìdé bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fálábòsí kó lọ ṣọ́ra. kí n tó débi ọ̀rọ̀ tí mo ń lọ gangan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé Hajjaj bọ́nù Yusuf ọkùnrin obìnrin ayé tẹ́ bá ti fẹ́ra yín níyàwó ẹ ṣe pẹ̀lẹ́ ẹ má bá yára yín jẹ́ ẹ mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ̀dámọ̀ Ọlọ́run nìkan ló mú pin ẹ̀. Hajjaj ló fẹ́ ọmọbìnrin kan ó fẹ́ ọmọbìnrin yẹn ó jẹ́ aráàlú India ọmọbìnrin yìí rẹwà pọ̀ ó wá àtijọ́ kan ọmọbìnrin yẹn wá ń wo mìíràn gbogbo èèyàn dẹ̀ máa Hajjaj pé no nonsense governor ni ẹ̀mí èèyàn ò jọ lójú tó nǹkan kì í rò lẹ́ẹ̀mejì ẹni ọba ti dáràn pípa kó máa bá lọ ni ẹni tí ò dáràn pípa gan lè foríkó obìnrin yìí wá ń wo mìíràn ọjọ́ kan sẹ́ẹ̀ mọ̀ pé ọmọ tó dáa ọlọ́mọdé wo mìíràn kú ni bóbìnrin bá tiẹ̀ wà mìíràn ni ọmọ òun gbogbo gbà ọwọ́ àwọn mìíràn jọ náà ọkọ ẹ̀ ti dẹ́yìn ẹ̀kọ́ mọ̀ pọ́kọ ti dẹ́yìn o ó wà ní fatabarakallahu ahsanul khaliqin ọlọ́run mọ̀ yàn dá mo ṣe beautiful mi ìbàjẹ́ náà ọmọ pọ̀ síbẹ̀ ọlọ́run ó máa kú iṣẹ́ lọ́jọ́ tó dá mi ó máa kú iṣẹ́ iwájú pé ẹ̀yìn pé skin pé bọ́dí ò rí jágbajàgba ó tún maintain figure imú ló tún point yìí eyín ló straight yìí mo rẹwà pọ̀ ó láwọn bí mo ṣe rẹwà tó ntọ́lọ́ ń ṣe fóun tí ò tẹ́hùn lọ́rùn lọ́kọ́ tọ́lọ́ ń fóun torí bí nàkì ayé ń pè lọ́ba àwọn ọmọ ìpín nàkí ni wọ́n bá sọ sílẹ̀ ńgbà míì àríbí ọ̀bọ àríbí nàkí ọlọ́run tó bá fún òun lọ́mọ jọmọ ojú òun ni o mọ́jọ ojú ìnàkí ọkọ òun. Hajjaj sì wà lẹ́yìn ẹ̀ bá Hajjaj ṣe fọwọ́ tọ̀ nìyẹn ọmọbìnrin yẹn fẹ́ wọlé ọba filẹ̀ òkúrò mbẹ̀ ó ń dé àfin báyìí ó ní ká lọ arrest ọmọbìnrin yẹn ká arrest ẹ̀ ní ìsìn wọ́n bá arrest ẹ̀ wọ́n mú lọ gbà ẹ̀wọ̀n ó lóun ó máa ronú nǹkan tó wọn àfi ṣe gbogbo ayé bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Hajjaj wọ́n bẹ́ẹ̀ ìgbà tó yá ó padà gbà ó ní òun condition òun ọ̀fẹ́ mọ́ toró ti pòun nínàkí ẹ dákun tọkọ àtìyàwó bá jọ ń jà kò sí èbú tọkọ àtìyàwó ò lè búra wọn pàápàá jùlọ àwọn obìnrin òpònú ọkùnrin lóbìnrin ọmọ ọbú lòun náà wàá gbé àpótí tìdí àjọ búra wọn afẹ ẹkú ni ọdẹ ní ẹni ó máa yẹ ọ̀rọ̀ tí olóbìnrin sọ lójúmọ́ ni lójúmọ́ obìnrin produce 7,000 words nígbà tọkùnrin produce 4,500 words tóbìnrin ọba tí lo 7,000 rẹ̀ tán lójúmọ́ kò ní sùn ara yóò ní balẹ̀ wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ obìnrin la fi dá kódà nínú 4,500 words ti tiẹ̀ tọ́ yóò lò lójúmọ́ ó tún yà ló ń bẹ̀ kó lo 80 bí ọba tí ọba ṣe wèrè kó ṣe wèrè ń délẹ̀ ìran obìnrin la fẹ́ jọ́rán ìran ọkùnrin la fi wisdom rán wisdom ní tọkùnrin obìnrin ló lẹ́jọ́ obìnrin ló ní kó sọ̀rọ̀ báyé lè bàjẹ́ ó bàjẹ́ ọkùnrin tó rí ẹ̀ bá pẹ́ ní ó lo wisdom tó bá níyàwó nílé kì í ṣe gbogbo tí ìyàwó inú ilé ẹ̀ sọ nígbà tí ń bínú yẹn ló mìíràn o ìyàwó ilé ẹ̀ lè sọ fún ẹ pé ẹ̀yin olòṣì tí ò lè dá fún wọn láyé yìí kò mìíràn ẹ̀ tí ló bá ń bí obìnrin lọ́wọ́ kò sí tí ò lè pé kó bàjẹ́ o ọkùnrin yóò fọpọlọ gbé pé ẹ̀dá tá a dá obìnrin mẹkìsára ni wọn ọlọ́rọ̀ púpọ̀ ni wọn
pàápàá jùlọ èyí tó bá kàwé nínú wọn èyí tó bá lajú nínú wọn á dàbí ẹni pé lẹ́yìn rẹ̀ kò sẹ́dá mi ìmọ̀láyé bá a ṣe dá wọn obìnrin nìyẹn ẹ wo ohun tó ṣẹlẹ̀ láyé Babangida tí wọ́n bá ń ka àwọn president tí wọ́n ní àṣeyọrí ní Nàìjíríà Babangida ló yẹ kó jẹ́ the best president ever tí Nàìjíríà ti ní nítorí àṣeyọrí tó pọ̀ ẹ dákun gbogbo alágbára ayé mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Babangida ẹ wò gbà tó dépò ọlá ó dépò ọlá nígbà tí Nàìjíríà òmùgọ̀ wa ò jẹ́ ká mọ̀ yìí pé the best way láti handle wa ká lè ní ọjọ́ òní ó ní Buhari di àgbọn fi handle wa ń gbà yẹn war against his indiscipline bọ́ọ̀ bá tọ̀ lásán báyìí ẹni tí ó mọ̀ ti dúró lẹ́yìn rẹ̀ pọ́n tọ́sẹ̀gbẹ̀ títì ìṣe ni wọ́n já receipt lé ọ lọ́wọ́ ó ti tọ̀ ó ti dáràn àìmọye ń tẹ́ ayé ẹ̀ ní ọkọ̀ wa ní kíw operation kíw ẹ kíw ó kàlù kódò ni gbogbo nǹkan yẹn ni wọ́n ń lé rẹ̀ àìmọye ẹni tí wọ́n ló jalè ó tó jí owó ìjọba tó bá rẹ̀ lẹ́wọ̀n àìmọye ni wọ́n dájọ́ kú fún ìdájọ́ kanjú kó yẹn lọ́kàn Nàìjíríà lára tó rà rírú ẹ̀rí IBB wá dé pẹ̀lú ẹ̀rín ọ̀mìmì ẹnìkan ọmọ pé sójà máa rẹ́rìn gbà yẹn IBB ni the first Nigerian military president tó kọ́kọ́ rẹ́rìn láwọn èèyàn bá ń pè ha president wa yìí máa rẹ́rìn ẹ̀rín ní gbogbo wa náà bá rẹ́rìn pé nǹkan dé o ara wa tù wá báyìí ẹlẹ́rìn la ní àṣẹ nǹkan bọ̀ lẹ́yìn ẹ̀ nínú president tó láṣeyọrí pé Nàìjíríà ó mú fún federal capital lọ sí Àbújá òun ló lídìí ẹ̀ nítorí ikú oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ òun la kọ́kọ́ president Nàìjíríà tó jẹ́ military head of state tó sọ̀rọ̀ ìdí president ẹnìkan kò dẹ̀lí kò yẹ ọdún mẹ́jẹ̀ẹ̀jọ tó lò Babangida generous ẹ̀wọ̀n tí Dangote sọ níbi book launch Babangida ó ní majority àwọn táwọn jẹ́ billionaire lẹ́ni product Babangida làwọn ó sọ àwọn èèyàn dolówó ó sọ àwọn èèyàn dọlọ́lá tààrà kò sí iye tí ò lè ná láti fi ṣàánú bó ṣe wá náwó tó yẹn ẹ tún wá wo àwọn àṣeyọrí tó tún ṣe àwọn state tí ń bẹ Nàìjíríà lónìí ó jẹ́ 36 àbí 35 tá a bá yọ federal capital kó ṣe 37 ni 36 pẹ̀lú federal capital ó jẹ́ 37 one third gbogbo nta níyẹn òun ló create one third gbogbo state tí ń bẹ ní Nàìjíríà ẹ jẹ́ sọ díẹ̀ nínú àṣeyọrí Babangida kẹ́ ẹ wá wo ìgbéraga àti ìbínú bó ṣe rọ́ọ̀bù ẹ̀ ní gbogbo àṣeyọrí òun là bá máa pè ní Nelson Mandela Nàìjíríà lé nǹkan yẹn wá pọ̀ tá a lè kà tán lórí afẹ́fẹ́ ẹ wá wo bí Buhari ṣe bí Babangida bó ṣe wá gbìyànjú tó ìtò ní achievement débi pé ECOWAS respect ẹ̀ ju òun ló kọ́ ECOWAS headquarter iṣẹ́ ọwọ́ ẹ̀ ní gbogbo wọn kó àwọn sójà Nàìjíríà máa lọ bòmí lọ jagun iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́pọ̀ jù mẹ́ ẹ wá wo bá ṣe yọrí Babangida ṣe wá pọ̀ tó yìí ọwọ́ àdìjọ tí wọ́n fẹ́ dìbò MKO Abiola lọ bá ọ̀rẹ́ mi sọ gbépò ìsílẹ̀ kí n tó dìbò Islam MKO Abiola ò jìnnà kò gbọ́ àwọn nǹkan kan yé nípa ẹ̀sìn ìjọ yẹn ni Nàìjíríà ti mọ ìtumọ̀ inshallah Babangida ní inshallah I will leave the power inshallah òun ṣe kó búra jìbìtì lónà àbámúra ó bẹ̀rẹ̀ sí campaign pé ó kó gbogbo ẹ̀jọ́ yányán àwọn àdìbò ó kù kí wọ́n ànáǹsì ìbò lọ́ba di pàfẹ́ wọn ò bá ànáǹsì ìbò kí ló dé abájọ àbábọ̀ ó di pẹ̀yẹ káńsù bò ọwọ́ ọ̀bọ̀ Abíọ́lá tó káńsù yẹn gbogbo àṣeyọrí tí ìbá ní Nàìjíríà ọwọ́ kìíní yẹn ni cleaner tó pa gbogbo rẹ̀ lẹ́yìn ọdún mẹ́jọ kí ló tún wá tí wọ́n bá ló tún kù yes tí wọ́n bá ní òkú mọ́ kúrò ń bẹ̀ dẹ́ quit in peace kò kúrò ń bẹ̀ ọ̀ntì ìgbà tó dàbùkù ó wá ń sọ níjọ́ tí ń ṣe book launch ó wá ń sẹ̀ ń dárúkọ àwọn tí wọ́n mislead yẹ ẹ̀yin alágbára ayé àwọn alábòsí máa ń kẹ́gbẹ́ alágbára níjọ́ tí àdánwò bá dé wọn ní dárúkọ tí wọ́n mọ́ nínú rẹ́kọ̀dù tí yín ni ó wà pẹ́yìn lẹ́sà burú tó pọ̀ tó báyìí agbára wo ló pọ̀ tí ó lè tán owó wo ló pọ̀ tí ó lè tán ọlọ́wọ́ ló pọ̀ tí ó lè dilẹ̀ bóun lágbára ṣe pọ̀ tó ebí àtà ń sọ̀rọ̀ náà ni bí kú bá dé ń sìn ó ti jọwọ́rọ́ ọwọ́ ọ̀rọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ láàrin wákàtí mẹ́rìnlélógún ọ̀run ti dé kí ni fa ayé ènìyàn ìwọ tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ ayé rẹ spẹ́ẹ̀mù tí ó fi dá ẹ spẹ́ẹ̀mù tí ó rùn bí ẹyin ni ọ̀ ń gbáyé pẹ̀lú òórùn bọ́ ọwọ́ tọ́lẹ̀tì ẹnìkan ò lè wọbẹ̀ ní ìṣẹ́jú márùn lẹ́yìn bọ́ bá jáde níjọ́ ọba kú 24 hours ó ti dòórùn kí wà ní fa ayé kí ni ìgbéraga bọ́ ọba sọ̀rọ̀ láyé má dúró tì má sọ pé wọn ló dàrú ẹ wá dákun ẹ wá béèrè àwọn tí Babangida wá mention wọn pé àwọn ni wọn ò jẹ́ kọ́ sílẹ̀ àwọn ni wọ́n rẹ́dì láti pa òun wọ́n rẹ́dì láti pa MKO wọ́n rẹ́dì láti pa gbogbo wọn ẹ wá bí wọ́n lè rìn jẹ́ nìkan dákọ̀ wọn mọ́lẹ́yìn tó bá jẹ́ ká yóò tì ọ́ ní tìkùtì ìwọ nìkan ni ó kù. ṣèyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ wá wo ìgbà tí IBB tó wá ṣẹ̀ṣẹ̀ ń ṣe apology after 32 years ló ṣẹ̀ṣẹ̀ wá ń confirm MKO lọ́wọ́ lébò nígbà tí MKO padà sórí ààrẹ tó lè jí dìde ìdílé MKO tó jẹyọ látara wàhálà yẹn ṣé kò mọ̀ pé òun lọ́lọ́wọ́ bí péré kájílé ahoro ilé ọlá jílé ahoro nítorí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe kéré mọ̀ yẹn ẹ lọ ní Abíọ́lá lẹ́nìkan ẹ lọ wo bí bẹ́ẹ̀ ṣe rí bówó náà ṣe pọ̀ tó ọlọ́lọ́mọ bí owó náà padà rá sí nítorí ìbínú ọjọ́ kan tí ẹ bá wá ń ka tí ẹ bá invite àwọn president lágbàáyé pé wọ́n fẹ́ búra fún lórí orílẹ̀-èdè tuntun wọn à ní ṣe mistake pé wọn à jẹ́ ṣe mistake ẹ̀ lágbàáyé torí pé wọ́n gbàgbọ́ pé òun lọ́fẹ́ kí ilé gómìnà òní ẹ̀yin alága ìní ẹ lọ jókòó jẹ́ ẹ jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Àròyé TV rèé ẹ láìkì ẹ subscribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.